Ẹ káàárọ̀, mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí i. Ṣé rí ẹ̀bẹ̀ méjì ni mo fẹ́ bẹ̀ o, àti ọmọ Ọ̀yọ́, àtọmọ Ọ̀fẹ̀, àtọmọ Ẹ̀gbá, àtọmọ Èkó, àtọmọ Ìjẹ̀bú, àtàwọn ọ̀pọ̀lọpọ̀ Oǹdó tí ọ̀rọ̀ ò kàn àti Èkìtì tọ́rọ̀ ò kàn. Mo fẹ́ kẹ́ ẹ ní sùúrù o. Tẹ́ bá wo fídíò mi, ó kàn yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní ọpọlọ. Tẹ́ bá wo a lot of video tí máa ń ṣe, ẹ jẹ́ ká gbàgbé wípé ẹ ń torí pé 80% ó ń support Ooni bí ṣe máa put ẹ nìyẹn against Alafin. Ṣùgbọ́n mo wá ro nǹkan kan, àwọn àgbààgbà kan pè mí ní Ifẹ̀, àwọn àgbààgbà kan pè mí lọ́yọ̀ọ́. Tí n bá sọ àwọn kan ní ẹnì kankan lè pé fèmí àti ẹ̀kọ́ sọ̀rọ̀ lẹ́ni mo ní kò lè yé yín, ọ̀nà ààrẹ ti jìn ju bẹ́yìn ṣe lérò lọ. Yorùbá ló wá pa òwe kan pé wọ́n ní àgbà awo kì í ba awo jẹ́. Èmi fẹ́ kẹ́ jẹ́ ká ceasefire o. Dìndìnrín tó wò mí yẹn àná ti rẹ̀ wọ́n ni. Àmọ́ pẹ̀lú ọjọ́ orí tiwa, wọn lè bá wa sọ nílùú bàbá tó ti bí àwa ká má gbọ́. Kódà kò dìgbà tá Aláàfin bá pè mí o. Àwọn bàbá tó bí bàbá Aláàfin wà lọ́yọ̀ọ́ tán lè perú wa. Tí n bá perú èdè yẹn, àwọn bàbá tó bí àwọn bàbá ńlá bàbá wa tó jẹ́ pé Aláàfin wá ṣe bàbá fún wa lénìí nílẹ̀ Yorùbá, wọ́n lè perú wa kán bá wa sọ̀rọ̀. Kódà àwọn àbúrò tí wọn tó wá, kódà tí wọn tún ní ọlá tó wá, tó tún ní ipò, ṣẹ́wọ̀n pé kò tún yàtọ̀ sọ́lá. Ọlá tún yàtọ̀ sówó, tálíkà yàtọ̀ sí ọlọ́rọ̀. Wọ́n lè perú wa. Kódà ẹlòmíì tí ò tiẹ̀ súnmọ́ wa ní nǹkan tí Ọlọ́run ṣe fún oníkálùkù, wọ́n lè pè wá ká tún gbọ́. Ó depend lórí ìhà tó oníkálùkù bá kọ síra wọn. Bẹ́ẹ̀ ni, ṣe rí ká máa ba nǹkan jẹ́ láyé kò ń ṣe nǹkan tó dáa. Ẹnìkan pè mí láàárọ̀ yìí lórí Nigerian call. Ó block number mi ìfẹ́ gbé náà. Mo wá gbé. Ó ní ààrẹ, ó ló mọ̀ pé ọ̀jọ̀gbọ́n ni mí o, ó dẹ̀ mọ̀ pé mo lè fòun sí recording. Ó ní but lọ parí ìjà tó wà láàárín gbogbo ọmọ Yorùbá. Má sọ nǹkan kan nípa ọ̀rọ̀ Aláàfin àti Ọọ̀ni mọ́. Mò ń gbọ́rọ̀ ẹ o, ọ̀rọ̀ ẹ ń lọ dáadáa o. Ìgbà tó máa parí ẹ̀, ó ní tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá gidi tí òun ṣe Fúlàní, ẹ máa gbọ́ o. Ó ní àwọn àwọ́ọ̀dù kan wà tán ti fún ọmọ Yorùbá nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n bó ṣe wà lókè òkun ó yẹ kan ti fún ẹ. Mo ní jọ kí lorúkọ àwọ́ọ̀dù náà, nígbà tó dárúkọ ẹ mo bá rẹ́rìn. Ibẹ̀ ni mo ti mọ̀ pé Ọlọ́run ń dojú ti ẹni tó bá wà lẹ́yìn ẹ̀. Wàláì. Àwọ́ọ̀dù tó dárúkọ yẹn, ó ní àwọ́ọ̀dù tó yẹ pé wọ́n fún Aláàfin, wọ́n fún Ọọ̀ni rìṣà, wọ́n fún àwọn ọba aládé, wọ́n fún àwọn olówó nílẹ̀ Yorùbá, wọ́n fún àwọn ọ̀tọ̀kùnlú. Ó ní ṣé wọ́n fún mi ni, mo dákẹ́ torí mo rí pé wọ́n àgbàlagbà ni. Mo ní bàbá, màá wá surprise níbọ̀ mi ní sọ fún yín. Ṣé rí àwọ́ọ̀dù tẹ́ ń sọ yẹn gangan, ẹ máa rí online láìpẹ́. Ìtọ́ ẹ̀ mo sọ pé ẹ̀rí làwa máa mú wá, bọ̀ kí n tó lọ sórí àwọ́ọ̀dù yẹn ẹ jọ̀ọ́. Ṣé rí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ń ṣe AI, tẹ́ fi ń jẹ́ kí Ọọ̀ni máa fún Aláàfin ní ẹ̀ṣẹ́, tí Aláàfin ń fún Ọọ̀ni ní ẹ̀ṣẹ́, tẹ́ ń tẹríba Aláàfin, tẹ́ ń tẹríba Ọọ̀ni. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ àtọmọ Ilé Ifẹ̀ ló ń ṣe o. Èmi ò support ẹ o. You guys need to stop this nonsense. Ó ti tó gẹ́. Ẹ fi àwọn awíkàtìkàtì lẹ̀ bìkọ́ tọ́hàn bá ṣe àwọn ò lè rí ọ̀nà bọ̀tẹ́ yín ti gbàgbé pé gbogbo ẹni tó bá lọ bá fín ọmọ Ọ̀yọ́ tó bá ń bú Ọọ̀ni rìṣà bí àwọn awíkoko ológun dúdú àti wèrè kejì small boy yìí náà ṣe ń bú wọn yẹn, ìgbẹ̀yìn wọn ń dá o. Ẹ lọ wo bàbá wa Láńrewájú Adépọ̀jù, àwọn ò máa búyàn, bàbá dàgbà o débi tí àgbà ń dé. Àwọn kan máa ń sọ̀rọ̀ fún mi tó bá pè mí wá ní ààrẹ,
ìtàn máa sọ̀rọ̀ wàláhì ìtàn máa sọ̀rọ̀ bọ̀ ìtàn ò ní parọ́ wípé ààrẹ ò bọ́ta láti wá bú ọba kọ̀ọ̀kan ní abúmú abetí ìbá gbọ́ tí kinní ní kan na lágbájá kan ní kóńdó lórí níyẹn ọmọ Yorùbá n tó wá ń dùn mí jù ni pé ọ̀pọ̀lọpọ̀ tó wá ń jàjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá látọ̀yọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ò wá láti Ilé Ifẹ̀ o bọ̀ èmi máa sọ fún yín pé kẹ́ ceasefire máa dó bẹ́ẹ̀ kí n tó continue torí mi ìfẹ́ ju ìṣẹ́jú mẹ́wàá lọ ṣé wá rí Mr. Gbénga àbí kí ló tiẹ̀ porúkọ ẹ̀ ṣé Gbénga ni ẹ wo àgbàlagbà ò dánú gbà mí o mo wá fẹ́ surprise yín lẹ́nìí ṣe rí àwọ́ọ̀dù tẹ́ ń sọ yẹn rí o àwọ́ọ̀dù tẹ́ dí ṣé wọ́n fún èmi àwọ́ọ̀dù mi rí lóòótọ́ when they presented this award to me mi ò sí ní Nàìjíríà but wọ́n pè mí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹni tó pè mí mọ̀ pé mo kájú ẹ̀ ní ẹ wo orúkọ yẹn dáadáa o and award yìí ò tún ṣe award tó ṣe fún mi lọ́dún yìí o ọ̀rẹ́ mi pàtàkì oníṣòwò gidi tó ní ẹnu níbẹ̀ nínú Ọ̀yọ́ state kò ń ṣe pé Ọ̀yọ́ town gangan tí àwọn ayé mọ̀ Alhaji Almaroof Akíntúndé Tùlá Ọ̀yọ́ òun ló bá mi lọ jókòó pẹ̀lú brọ́dà mi Bọ́láńlé Ògoolúwa àti ó dàbí ẹni pé pẹ̀lú ọ̀bọ mi ta máa ń pè ní Akin ọmọ lọ́yà Akínsẹ̀mó náà lọ bá mi jókòó. This is the award. This award was presented to me 2020 kó lè mọ̀ pé kò ṣe bẹ̀rẹ̀ èmi ò ń ṣe lépè àwọn èèyàn ló kó bá ìdí tí ọ̀rọ̀ tí mo fi ń sọ ń jáde lẹ́nu mi láàárọ̀ ya ọkọ̀ ti send àwọn kọ̀ọ̀kan sí mi mo dẹ̀ ní pé ẹ má wọ́rì mi ò ní send nǹkan bẹ́ẹ̀ sínú bẹ́ẹ̀ mọ́ ìtàn Yorùbá máa fi gbogbo wa hàn wọ́n á kọ́ ń pa tèmi àmọ́ tẹ́ bá máa kọ̀rọ̀ nípa mi nǹkan tí mi ò sọ ẹ má kọ o àmọ́ mo wá bẹ̀ gbogbo ẹ̀yin brother mi mo bẹ̀ yín ẹ wo dáadáa o orúkọ mi ló wà ńbẹ̀ ṣé ti rí wọ́n jẹ̀ bá mi kọ́tàn ààrẹ Almaroof bọ́ bagun wà ní ìṣẹ̀ṣẹ̀ jóye o àwọn tó dẹ̀ fún mi láwọ́ọ̀dù yìí èmi náà ṣe nǹkan tágbára mi ká gbogbo ẹ̀yin ọmọ wa I will use opportunity láti bá yín sọ̀rọ̀ pé kẹ́ ceasefire lọ́yọ̀ọ́ àwọn tó bá ta sí Aláàfin ẹni tó sọ̀rọ̀ yẹn gangan Ooni kẹ́ tákù ẹ wádìí ìdílé ìyá àti ìdílé bàbá ẹ̀ dáadáa ẹ má sọ̀kò padà sọ̀rọ̀ ni mọ́ ẹ má sọ̀kò padà sí Aláàfin mọ́ mo wá fi ń yé yín ní èní tó jẹ́ ọjọ́ Wednesday èmi ààrẹ Almaroof èmi ti jáwọ́ ń bẹ̀ tó bá wù yín kẹ́ ní ọ̀lẹ ni mí mi ì lè jà mi ò lè sọ̀rọ̀ mi ò lè ṣe nǹkan kan èmi ń present kínní gẹ́gẹ́ kíkẹ́ mọ̀ pé ọmọ Yorùbá gidi ni mí kínní gan fà mí sí iwájú ó wá fà mí sẹ́yìn pé mo ní láti stop láti máa sọ lórí ìjà àgbà táwọn bàbá wa ń jà ẹ jọ̀ọ́ tí wọ́n bá bọ́ sí kọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní parí ẹ̀ àní sí ń bẹ̀ then mo gbọ́ pé wọ́n ní bàbá wọ ní ìrìṣà kábíyèsí wọ́n ní ọlọ́wọ́ òsì ni wọ́n mi ò dispute ẹ̀ mo tún wá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Aláàfin gangan níjọ́ tí bàbá ti ń ṣe tẹ́ ẹ bá ti mú máìkì fún Aláàfin ẹ lọ wo gbogbo fídíò yẹn bàbá ò fi ṣèkà ẹ wò ó máa ráàpù ẹ̀ báyìí kí ni ẹ dẹ̀ ní ìtumọ̀ ó dẹ̀ ó yẹ kí gbogbo àwọn ọba máa ṣe kọ́ máa ní special handkerchief tí wọ́n lọ́wọ́ ẹ dákun ẹ fi bàbá wọ nílẹ̀ ẹ dẹ̀ fi Aláàfin sílẹ̀ máa sọ fún Mr. Gbénga àbíkílẹ̀ pé àwọ́ọ̀dù tèmi rèé o ẹni tó bá gba àwọ́ọ̀dù yìí ní ilẹ̀ Yorùbá kẹ́tì mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ Ìdómògún ni mí Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èkó tí ò lọ́kọ́kọ́ tí ò lókọ́ ọ̀fẹ́ tó mú kéńké tó fi gbaya lọ́wọ́ aláya ọmọládé ńládé ládé ni mí Láàfin ò ládé oríkì ni o oríkì lásán ni èmi lọ́mọ ọ̀dọ́kọ lábàtà bomi jùjú ọmọ ògbójúlé yan gbọ́kọ ọmọ mọ̀ ẹ́ lọ́sàn ọmọ mọ̀ ẹ́ lóru ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ Yorùbá ẹ̀ mọ̀túmọ̀ ẹ̀ ilé bàbá tèmi ajagun ńlá ni wọ́n ọmọ ọlọ́dẹ lèmi lọ́yọ̀ọ́lé ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa o.
Commander Adetunji Adeleye ó lóun suspend èmi Ekujumi Julius, Victor Akinsipe and Abu Taiwo torí tí kíni ìdí tó fi suspend wa. ó ní wọ́n tún declare wa wanted. You are ignorance of the law. You are ignorance of the law because you don't know anything. Olo declare wa wanted. Torí pé káàsìrì rẹ̀ má bàa tú, àṣírí rẹ̀ dẹ̀ máa tú. Gbogbo ìwà burúkú tó ti hù l'Àmọ̀tẹ́kùn, we will expose you. Ó mọ gbogbo nǹkan tó ti ṣe l'Àmọ̀tẹ́kùn. But ìwọ rò pé tó bá lé wa solution máa wà. Kò ní sí solution yẹn ló burú jù. A ṣe bẹ̀rẹ̀ sí expose yẹn báyìí ni. Now, I'm calling on the state government now. They should call Adetunji Adeleye, the commander of Àmọ̀tẹ́kùn. Come béèrè lọ́wọ́ ẹ̀. Ìbọn Àmọ̀tẹ́kùn tó lòdù sí mọ́tò tó kó lọ sí Ọ̀ṣun state. Kí ló fi lọ ṣe? Ta ló lọ tà fún? Ìyẹn 1. 2. Ilé tó lọ kọ́ sí Lẹ́kí l'Ékòó tó yẹ pé gbogbo àwọn escort ẹ̀ tó ń bá ti ń tẹ̀lé tó ń bá ti fẹ́ débẹ̀ á pààkì wọn sọ̀nà á gba mọ́tò lọ́wọ́ driver ẹ̀. Òun nìkan ló máa ń gbé mọ́tò débẹ̀. Wọ́n dẹ̀ máa ń lòdò owó lọ láti bí. Ẹ̀yin ènìyàn wa. Ọ̀rọ̀ ń bọ̀ o. Àṣírí ọ̀gá Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti tú o. Arákùnrin tẹ́ bá wa ń wò lójú amóhùnmáwòrán yìí, wọ́n tú pẹ́rẹpẹ́rẹ àṣírí o. Àwọn àṣírí ńláńlá tó wà nínú iṣẹ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo. Lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n ní kí gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo kí wọ́n béèrè lọ́wọ́ ọ̀gá Àmọ̀tẹ́kùn Adetunji Adeleye wípé ìbọn Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo tí wọ́n kó lọ sí ìlú Òṣogbo kí ni wọ́n lọ fi ṣe, ta ni wọ́n tà fún. Ṣé ká ní pé àwọn Miyetti Allah tí wọ́n wọnú iṣẹ́ Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá, ṣé àbí ọ̀gá Àmọ̀tẹ́kùn Ondo ló lọ ta ìbọn fún wọn ni àbí kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin ènìyàn wa, arákùnrin yìí wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ o, àṣírí ńlá leléyìí o. Bákan náà ni wọ́n fi ọkọ̀ ń di owó lọ sí ilé tí wọ́n kọ́ sí Lẹ́kí. Eléyìí pọ̀ o. Lẹ́yìn ìyẹn ni ọ̀gá Àmọ̀tẹ́kùn wá jáde. Arákùnrin tí ẹ bá wa ń wò nítorí pé wọ́n sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ẹ bá wa rí fọ́nrán tí wọ́n sọ ní àná náà látàrí àwọn ìwà ìbàjẹ́ tó ṣẹlẹ̀ nínú Àmọ̀tẹ́kùn. Wọ́n ní wọ́n fi orúkọ àwọn sí wanted list o. Ẹjọ́ ṣé kẹ́yàn má sọ̀rọ̀ mọ́ ni? Ṣẹ́yàn ò lè sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́ mọ́ ni tàbí kẹ́yàn rí ikú tó fẹ́ pa òun kó má lè sọ̀rọ̀? Kí ló dé tí ọ̀gá Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo wá fi orúkọ arákùnrin tẹ́ bá wa ń wò yìí tó wá fi orúkọ wọn sínú wanted list? Ìròyìn náà lẹ bá wa ń wò ní gbáyà wọn yẹn. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, a ò ní sọ̀rọ̀ tán. Ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu brọ́dà wa yìí o. Ọ̀gá Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo nǹkan kan gbọ́dọ̀ ṣe arákùnrin yìí o, torí àwọn àṣírí ńláńlá òun ló ń tú jáde. Àwọn àṣírí tẹ́ ẹ fọwọ́ ń bò òun ló ń tú yìí o. Ẹ̀yin ènìyàn wa, ṣé irú wà báyìí ó dáa? Ká fi ọmọ Yorùbá sí ipò ẹlẹ́ṣọ́ ààbò kẹ́ẹ̀dẹ̀ wá máa wúrú ìwà báyìí, ṣé ó dáa? Elédùmarè kó ṣàánú fún wa o, kó gbà wá lọ́wọ́ àwọn ìka ènìyàn yìí o. Ẹ̀yin ènìyàn jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu brọ́dà wa yìí o. Good morning. Good morning to the good people of Ondo State. Yes, orúkọ mi ò yí padà. Ekujumi Julius, PKA General Adon Àmọ̀tẹ́kùn. Bó ṣe ń lọ, agbọ́nà máa update yín bó ṣe ń lọ Ondo State Àmọ̀tẹ́kùn. Àti rí gbọ́ lánàá, gbogbo wa láti rí kà ní newspaper rẹ̀ gbọ́ lé rédíò pé Commander Adetunji Adeleye ó lóun suspend èmi Ekujumi Julius, Victor Akinsipe and Abu Taiwo torí tí kíni ìdí tó fi suspend wa. Ó ní wọ́n tún declare wa wanted. You are ignorance of the law. You are ignorance of the law because you don't know anything. Ìgbà tí àwọn èèyàn mọ̀ ẹ́, iná náà mọ̀ ẹ́ mọ̀, òpó náà, NEPA, iná náà mọ̀ ẹ́ mọ̀ tó ń ṣe.
tí ó mọ̀ pé ara ìwà tó hù ní civil defence ara ìwà tó hù ní civil defence tí Ọbásanjọ́ fi lé ẹni. We know your history. Lóòótọ́ láti gbọ́ pé tó bá kúrò l'Àmọ̀tẹ́kùn, although Àmọ̀tẹ́kùn never succeed. A ti gbọ́ yẹn tẹ́lẹ̀ pé tí wọn bá lé ẹ lọ l'Àmọ̀tẹ́kùn, Àmọ̀tẹ́kùn lè ṣoríire. Torí bí o ṣe ṣe ní civil defence yẹn, ìgbà tán ṣe ń lé ẹ lọ ní àwọn civil defence ṣoríire. O ló declare wa wanted. Torí pé káàsìrì rẹ má bàa tú, àṣírí rẹ dẹ̀ máa tú. Gbogbo ìwà burúkú tó ti hù l'Àmọ̀tẹ́kùn, we will expose you. Adétúnjí Adélẹ́yẹ, ó mọ gbogbo nǹkan tó ti ṣe l'Àmọ̀tẹ́kùn, but ìwọ rò pé tó bá lé wa solution máa wà. Kò ní sí solution yẹn ló burú jù. A ṣe bẹ̀rẹ̀ sí expose ẹ báyìí ni. Now I'm calling on the state government now. They should call Adétúnjí Adélẹ́yẹ, the commander of Àmọ̀tẹ́kùn. Come béèrè lọ́wọ́ ẹ̀. Ìbọn Àmọ̀tẹ́kùn tó lòdù sí mọ́tò tó kó lọ sí Ọ̀ṣun state. Kí ló fi lọ ṣe? Ta ló lọ tà á fún? Ìyẹn 1. 2. Ilé tó lọ kọ́ sí Lẹ́kí l'Ékòó tó yẹ pé gbogbo àwọn escort ẹ̀ tó ń bá ti ń tẹ̀lé tó ń bá ti fẹ́ débẹ̀ á pààkì wọn sọ̀nà á gba mọ́tò lọ́wọ́ driver ẹ̀. Òun nìkan ló máa ń gbé mọ́tò débẹ̀. Wọ́n dẹ̀ máa ń lòdò owó lọ láti bí ni. Ẹ bèèrè lọ́wọ́ Adétúnjí, ibi wo ni ilé yẹn bí olóti rówó fi kọ́ àti pé kí ni báwo ni ọ̀rọ̀ ilé yẹn ṣe jẹ́. Tá fi máa gbé àwọn físà dé ọ̀nà tá máa drop wọn tí ò ní gbé wọn délé yẹn. Cash ló máa ń gbé lọ, á lòdù ẹ̀ sínú mọ́tò, cash money, á lọ máa lòdù ẹ̀ sínú ilé yẹn. Ẹ bèrè lọ́wọ́ Adétúnjí kí ló dé tí driver ẹ fi resign. Àlùkò Ọláwálé. Ẹ bèrè lọ́wọ́ ẹ pé kí ló fà á tí driver ẹ fi resign. Driver tó ti ń bá ṣiṣẹ́ more than 7 years. Ká tó bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ti ń bá ṣiṣẹ́. Kí ló fà á tó fi resign. Mẹ́ta ni. We still have other 20 points to tender. Àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀lá kọ́ ni. You can't suspend me in Àmọ̀tẹ́kùn. You are a contractor. As you said, you are going. We are the officers of Àmọ̀tẹ́kùn. We will remain. We are the officer. You are a contractor. Tẹ́lẹ̀ là ń bẹ̀rù àti sọ̀rọ̀. Torí àti pé ó ti ń lépa wa, bọ̀ ká tó kú, gbogbo ọmọ Ondo state á gbọ́ nǹkan tó ń lọ. Àṣírí tó rò pé o fẹ́ bò yẹn, Ọlọ́run ò lè bò ó. Gbogbo arẹ́njí tó fi ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ tó ń rán wọn àwọn ọmọ ọlọ́mọ lọ sí ẹ̀wọ̀n. Wàá ti mọ àwọn ọmọ ń bí wàhálẹ̀ mọ́ wọn nǹkan báyìí ni kí wọ́n sọ pé tán bá ti sọ wàá fi wọ́n lẹ̀. Táwọn ọmọ yẹn bá ti sọ tán, wàá fi róòpù wọn ẹ̀sùn tí wọ́n ṣe. Wàá ní kí wọ́n máa sọ, tán bá ti sọ, wàá fi róòpù wọn. Kan tún gba ọmọ yẹn dé court, wàá ti pé adájọ́ ń court lọ́hùn, nǹkan báyìí ni kó ṣe. God is looking at you. Gbogbo orí ọmọ tó ti rán lọ sẹ́wọ̀n láì nídìí, orí wọn máa bá yín jà. We can't continue like this. I repeat. We don't have vote of confidence in you, Adétúnjí Adélẹ́yẹ. You have betrayed us. Gbogbo owó tó yẹ ká Àmọ̀tẹ́kùn rí lò, gbogbo ẹ̀ ló ti waste tó fi ń ṣe fún dànù. Tó fi ń ṣòfò dànù. And we are looking at you. We can't continue like this. A máa wà nínú igbó for 1 week. The state government will be giving us money. Wàá máa invest where? Nobody to ask you. You are not God. You are not God. Hello, suspend me. Ṣé o lè suspend me? Tó bá suspend me, Adétúnjí Adélẹ́yẹ, if you suspend us, you blame yourself. It's better go and revise that suspend and wanted. Go and revise it. Otherwise, you'll be disgraced in this state. I said, you'll be disgraced. Àṣírí ẹ, ó fẹ́ máa jáde one by one. Yeah.
as e dey hot ẹ lè lé wa la kúrò nílẹ̀ yìí o ẹ ò lè lé wa